mo fi àsìkò yìí mo fi bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pátápátá àtẹni tí mo nífẹ̀ẹ́ àtẹni tó nífẹ̀ẹ́ mi àtẹni tí ò nífẹ̀ẹ́ mi tí ó lè pè tí mo ṣe tí mo regret ni pé ṣé mo pé wọn ò sọ fún òun padà wá rí báyìí ẹ má bínú àti jẹyìn àti muyín kò ní nira ojú ọ̀nà ni tá bá ti rí tipẹ́ ó jẹ́ kéèyàn máa kíní pé ó tójọ́ mẹ́ta kò jẹ́ kéèyàn wá ṣàìdẹ́ gbà mo mọ̀ nǹkan tó lè ṣe. kí ẹ máa gbẹ̀rí ẹ̀jẹ̀. ibẹ̀ ni mo ti ṣe mi. ṣé campaign fún Tinubu ló ń dùn yín ni àbí ìjà tó ń jà? yes campaign fún Tinubu ló ń dùn mí. kí ló fi ń dùn yín? nǹkan tó ń dùn mí ni pé ebi ń pa ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù. a jẹ́ pé Àdùnní Adé tó ń sọ wọ́n pé àkílẹ̀ ń jáde fáwọn APC fáwọn olóṣèlú pé kẹ́ wọ́n tẹ̀lé wọn a jẹ́ pé ó jàre. gbogbo ẹni tí ò lè jẹ 3 square meal mo bẹ̀ ìṣẹ̀dá yín ẹ má bínú. má bínú. tó bá pè yín jẹ́ ọdún kíkà campaign fún 2027 bàbá ní òtún lọ sí ẹni campaign ni. Ọlọ́run 1 naira ní ìgbà kò dé ṣe yí pé wọn ò fẹ́ fún wa lówó. lẹ́yìn tẹ campaign tán. bẹ́ẹ̀ ni kò dé ṣe pé wọn ò fẹ́ fún wa lówó ègún mo sọ fún àwọn tàjọ sọ pé ó ní ègún Awólọ́wọ̀ ló padà já everybody náà. fẹ́ gbowó gbogbo tọ́lá campaign ẹ má bínú sà kò ń ṣe yí pé wọn ò fẹ́ fún wa lówó o. mo ń sọ mo ti sọ pé njọ́ ti bá ní àǹfààní láti sọ wọn àtúnṣọ. kí ló wá ṣẹlẹ̀? kò ń ṣe pé wọn ò fẹ́ fún wa ní owó. kí ló ṣẹlẹ̀? tá ló gbóyin lọ tí ò sọ fún yín. àwọn àgbà ìgbà tẹ́tí ṣe bí ti tó sọ fún yín pé orí òjò rí ni kẹ́ pé owó yìí o orí òjò rí o orí òjò mo sọ gbangba mo tútù sọ tẹ́ bá lè bá mi mú kínní ẹ má fi sí orí YouTube ẹ fi síbi tí ó máa ti rí ó ní gbangba ni orí òjò rí ni kẹ́ pé owó yìí o ọmọ kan dúró wọn náà wọn láíláí ìkan ọwọ́ àgbà kan wà níbí kan ọwọ́ àgbà lóòótọ́ àgbà wà nínú àwọn onífíàtà náà àgbà wà ìpínlẹ̀ kínní yẹn ló padà bàjẹ́ níwá oko àti 5 naira àti 2 naira ẹni padà wá ní jẹ́nù. àbẹ́yìn rẹ̀ gbà bóyá lómi gbà á. mo ń sọ ti tèmi sà àti 5 naira àti 2 naira ó wí pé ẹnu òkò kò ń ṣe pé kò ṣe ó ṣe ó dẹ̀ lóhùn máa ẹ gbà but àìfàgbà ni máa sọ àbí àìnífẹ̀ẹ́ ìfẹ́ àbí wọ̀nbílíkì wọ̀nbíyà mo fẹ́ jẹ gbogbo ẹ̀ tán. àgbúrò Àmínátù pápápá. ẹni tí mo fẹ́ ṣó fún mi níṣòro ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní ìfọkànbalẹ̀ rest of mind ó wà very very important nínú marriage. Bismillahi mo ti dé mo ti dé. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo ètò náà ni Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concepts níbi tí a ti ń dábí ẹnu tí a ti ń rọ̀ bí òwe tí a ń sè tí ọba mi Àlàó Làmí ní kí ó máa dùn jẹ fún ọmọ aráyé a ti wá lọ sí àárín àwọn òṣèré tíátà àwọn tó ti ń lò bí 20 ọdún wọ́n ti lò bí 30 ó tún lé dáadáa àlọ́mú wa pé kí ní ìbọn yín ṣe lè ní bó lẹ ṣe bẹ̀rẹ̀ lánàá bó lẹ gbé dé àti pé àwọn kọ̀ọ̀kan àwọn kankan tájọ mọ bẹ̀rẹ̀ wa níbí lónìí Bùkọ́lá rèé o ọmọ Adékọ̀gbẹ́ ọmọ ní Ẹ̀pẹ́ ará Ògúnmọ́dédé ará Ògúnmọ̀ṣọ́ ọmọ ṣé mo ṣe bẹ̀rẹ̀ ni àbí ṣé mo làbí ń dó gbogbo àbí ẹ ti wáyé túmọ̀ sí Àmínátù pàápàá ẹ mọ̀ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọdún gbọ́rọ̀ bíi ọwọ́ aṣọ àwọn olólùfẹ́ yín ní òjò agbádùn Àmínátù àgbúrò Àmínátù pàápàá kí ló ń ṣẹlẹ̀ ẹ gé wọn wá afẹ́bẹ̀rẹ̀ nǹkan lọ wọn so wọ́n ti wá sẹ̀ǹdẹ̀ sí wa àwọn ọmọbìnrin ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì kí ló ń ṣẹlẹ̀ gan nípa Àmínátù pàápàá báyìí kí ló ń ṣẹlẹ̀. mo kí
ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ jẹ́ ti tèmi, ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ni wọ́n jẹ́. Mo really appreciate. Ẹ kú àìgbàgbé, Ọlọ́run ní gbàgbé yín náà lágbára Ọlọ́run. Àlàáfíà la wà. Àlàáfíà ni. But for some time, wọ́n làwọn ò rí yín. Kẹ́ kó palu eré, kẹ́ ṣe eré, àfi tó di bọ́fì tí ò sí mọ́ ni. Lúpọ̀nù ń bẹ dáadáa, Lúpọ̀nù rájí. Ṣé bóyá tó Lúpọ̀nù náà ti bóyá kò gbé fíìmù jáde wọn kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé wọn ò pè yín àbẹ́yìn rẹ̀ lọ sí location? Rárá o. Ẹ mọ̀ pé ní ibi iṣẹ́ wa yìí, at times tó bá jẹ́ pé ọkọ àti ìyàwó ń ṣiṣẹ́ kan náà, tí yóò dẹ̀ plan future wọn mọ́ àtọjọ́ ọ̀la, kí ọmọ má bàa dọmọ lọ́mọ, kí ìyàwó èèyàn má bàa dìyàwó níyàwó. Bàbá ńkọ́? Bẹ́ẹ̀ ni kí bàbá má bàa dọkọ lọ́kọ. Àbí ìdí bàbá oníbàbá. Bàbá oníbàbá. So èèyàn ní láti tẹ̀síwájú àbí gbìyànjú síwájú, èèyàn ní láti ní fọwọ́ sí ṣètò bí ọjọ́ ọ̀la ṣe dáa. Bó ṣe máa dáa. Ìgbà tí iṣẹ́ fíìmù fẹ́ rí bákan tó jẹ́ pé tá a bá ṣiṣẹ́ at the end of the day àti rí owó yẹn àti kójọ padà ó nira díẹ̀. Mákẹ́tà ò sanwó padà dàbí kí ló ṣẹlẹ̀? Àbáwọn yìí náà lè mọ̀ ni. Ẹ wo ká ṣáà máa dúpẹ́ àwa ní ilé ni. Ṣùgbọ́n wọ́n ṣe díẹ̀ fẹ́yìn náà. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n ṣe fún yín? Kò ń ṣe nǹkan kékeré. Ẹ sọ díẹ̀ fún mi. Ayọ̀fẹ́ gbọ́. Ẹ mọ̀ pé at times téèyàn bá kówó jọ bóyá èèyàn sìn èèyàn yẹn ó struggle ó lọ kówó tó owó ó jọ yes èèyàn lọ kówó yẹn jọ ìgbà tó wá kówó yẹn jọ ó dẹ̀ wò pé ok jẹ́ kí n promote ara mi kò mọ gúgúrú tà kò mọ ẹ̀pà tà nǹkan kan tó mọ̀ tà náà ni èdè iṣẹ́ tí ó wà tó ti bá rẹ̀ yìí. Bẹ́ẹ̀ni so at the end of the day tó jẹ́ kéèyàn rí owó income èyí tó yes èyí profit kò ní sí níbẹ̀ ohun capital at the end of the gbogbo ẹ̀ at the end of the day èèyàn kò máa tiẹ̀ wí pé báwo lèèyàn ṣe fẹ́ ṣe ra yìí. ṣé fíìmù ta ni àbí mákẹ́tà ló kàn àbí ìyẹn ló kàn gba ààrẹ ọmọ oṣù nísìnyí máa fún ẹ lówó ẹ. ó ń ṣe pé fíìmù ta o ẹ dẹ̀ mọ̀ wípé irú àwa báyìí tó jẹ́ pé àwa àtọkọ iṣẹ́ kan náà lájọ ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni àní babaláyé kan bì kan àdẹ̀ níyà láyé kan bì kan. ẹ̀yin ò ní bàbá aláyé ṣé lúkúmọ̀ ẹ̀ kọ́ pé lúkúmọ̀ kò ní màmá aláyé ṣé ẹ mọ̀. èmi Olúwabùkọ́lá mi ò ní bàbá aláyé kan bì kan so ìdí èyí nìyẹn tí mo ní láti work hard sí dáadáa yìí pé ó kékeré ni next thing láti ṣe kéèyàn lè torí pé tó bá ń jáde kéèyàn lè jáde and most especially ọjọ́ ọ̀la ọmọ tí yóò bí ó wà very important so ìdí nìyẹn tí mo fi pe ọkọ mi pé wo ṣó fẹ́ gbọ́ aláyé tó bá fẹ́ kíyàwó ẹ̀ díyàwó níyàwó tó dẹ̀ fẹ́ kọ́ ọmọ ẹ̀ dọmọ ọlọ́mọ èmi èló ló ní lọ́wọ́ wa iye tí mo ní lọ́wọ́ ni jẹ́ àjọ wò pọ̀ ká fi wá business ṣe so nǹkan tó mú Àmínà tún pàápàá tí ó fi dàbí pé ó ṣe gàyà díẹ̀. bẹ́ẹ̀ ni iṣẹ́ ajé lọ́mọ wa lọ. irú iṣẹ́ ajé wo. káràkátà ni ní ìlú wa yìí náà ni káràkátà lórí jíjẹ mímu àwọn nǹkan báyìí business tí mo ṣe nìyẹn fọdún mélòó tí mo ní abẹ́ṣe ń ṣe báyìí. in fact a tún ní factory gan-an ta ní kíní but a ní factory a tún ní káràkátà náà. ẹ ń ṣe fọdún mélòó tí wàá ń ṣe báyìí ọdún mélòó tí wàá ṣe. mo ti ń ṣe é sí i ó ti ṣe díẹ̀. ọkọ yẹn náà ẹjọ́ ń ṣe ni àbí àwọn ṣe tíátà tiwọn. ẹ mọ̀ pé ìgbà tí ọkọ àtìyàwó bá ń ṣiṣẹ́ kan náà tó jẹ́ pé at the end of the day the same thing kí báwo la mi mọ Yorùbá ẹ̀ inú ibìkan náà la jọ ń dà mí sí. so ẹ sọ àwọn èèyàn dẹ̀ rí yín tí àwọn máa wò yí pé ẹni yìí ó jẹ́ kó ti rí báyìí ẹni yìí báyìí ó jẹ́ kó ti rí báyìí Ọlọ́run má ṣe wá lẹ́ni tó orúkọ lárí kò sówó. ayálájí a máa ń gbọ́ kinní kan wọ́n ní tá a bá gbọ́kùnrin ká gbóbìnrin lẹ̀ àwọn obìnrin máa tètè rọ ọmú nídìí iṣẹ́ yìí tó bá sì sọ tó bá ní ká kó gba àwọn arẹwà ìdíṣẹ́ tíátà jọ ní nọ́mbà tó ṣe dáadáa ni àwọn eléyìí gẹ́gẹ́ bí obìnrin yẹ́yìn ò rí advantage ẹ̀ rí kinní yẹn lò láti tètè tó lọ àṣàrí àárín gbogbo àwọn akẹgbẹ́ yín èmi náà mú lọ ẹ̀yìn tẹ́yìn ò fẹ́ ṣe àbí kí ló ṣẹlẹ̀ gan. kò sí ìgbà tí ò ṣe pé orí èèyàn burú kò sẹ́ni tó pè
tí ò kì í jẹ. But at times èèyàn máa wò ó pé ẹni tí mo fẹ́ ṣó fún mi níṣòro. Ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ ni ìfọkànbalẹ̀, rest of mind. Ó wà very very important nínú marriage. ṣọ́kùnrin yìí sì fún yín. Alhamdulillah. Ó fún yín dáadáa. Ọmọ olóòrùn náà. Òṣogbo. Òròkì bíi àsálà. Ọmọ Òṣogbo òròkì. Bọ́mọ ògbóròkì àsálà. Wọ́n ní kó wà pẹ̀lẹ́ alágídí ògbóròkì torí abo òdúró Òṣogbo. Ọmọ ẹlẹ́yẹlẹ́ aró ni wọ́n. Takọtabo ló gbọ́n bíi kí n la. Káàrò òkó kí ni wọ́n pè lóròkì. Ṣé tí wọ́n á fi kí wọ́n yìí? Ṣé àwọn ọmọ lórí ètò yìí? Lágbára Ọlọ́run. Ẹ ti promise. Lágbára Ọlọ́run. Àjíṣẹ́ yín. Tó Alhaji Lukumonu Ọmọlájí afẹ́yìn lórí ètò wa amọ̀rètí nígbà tí ẹ wá ń lọ bẹ́ẹ̀ tẹ́ ṣáà mú lọ bẹ́ẹ̀ nísìnyí aṣáà ti rí pé a ti ń gbọ́ fìrìfìrì pé kinní kan ń bọ̀ ṣé owó tí bí ẹ ti gbé yẹn náà dàbí ẹ ṣì ń ṣe lọ́nà ẹ wá fẹ́ padà sí ilé tíátà bóòlù ṣiṣẹ́ gan. Owó tí bí a lè gbélẹ̀ o. Wọ́n ṣì ń lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tíátà wa nǹkan kí lè ń pò papọ̀ lọ́wọ́ ẹ̀. Mo ṣe new film mi ni film mi first marriage tó jẹ́ ìgbéyàwó àkọ́kọ́ bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àwọn òṣèré ńláńláńláńlá ló kópa nínú ẹ̀ tí a dẹ̀ fi owó tó pọ̀ díẹ̀ ká fi yà bẹ́ẹ̀ ni. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi gan-an home and abroad. Tí mo bá ṣe grant interview 1 million máa ṣe máa continue láti appreciate wọn because wọ́n ní ènìyàn láṣọ ènìyàn. Bẹ́ẹ̀ni. A lot of people ti wà tó jẹ́ pé wọ́n ti lọ tí wọn ò gbọ́ wọn mọ́. Tí wọ́n ti rántí wọn mọ́. Ìwọ tó wá rántí kò ṣe mímọ̀ ṣe èèyàn Ọlọ́run ọba ni. So mo really dúpẹ́ gan, mo dúpẹ́ lọ́wọ́ wọn àtọmọ kékeré àtàgbàlagbà. In fact mo ò lè ká tó mo dúpẹ́ mo appreciate it because mo máa ń sọ kíní kan yìí pé tí ò bá sí ẹ̀yìn kò sí àmì náà tún pàápàá. So mo appreciate wọn gan yìí pé ẹ̀yin lẹ́ni padà wá mo ti dé. Ẹ ti dé báyìí. Bẹ́ẹ̀ni. Ṣé wàá ṣe bísímìlà kẹ́ tó dé? Bẹ́ẹ̀ni bísímìlà mo ti dé. Mo ti dé. Ṣé wákàtí àgbàlá ti sọ pé lẹ́yìn pé ẹ máa gbádùn wa dáadáa àlejò ti wà níkàlẹ̀ a mọ̀ pé ẹ̀yin náà ni ẹ rán wa sí wọn pé àmì náà tó pàápàá afẹ́ rí bá a bí kó wí wọ́n sì ní pé àwọn ògbé adébẹ̀ dáadáa ẹ jẹ́ kí a wá lọ sí agbọn eléyìí bó lè ṣe wọnú iṣẹ́ tíátà gan ọdún wo lẹ bẹ̀rẹ̀ kí ló mú yín dé díẹ̀. Ó ti pẹ́ o ó ti pẹ́ ṣé mo lè rántí ṣá. Ẹ gbìyànjú. Ṣé mo lè ní nǹkan tí mo ti ní passion fún láti kékeré. Ṣé mo rí pé bí ọ̀rọ̀ bàbá mi tó ní ọmọ kékeré ló ṣòro ṣẹ́jú. Bẹ́ẹ̀ni. Mẹ́mórì máa ń wà lórí wọn di àgbà ni. Bẹ́ẹ̀ni. Àmọ́ àwọn àgbàlagbà mẹ́mórì tó nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa máa tètè. Nǹkan ti pọ̀. Àwọn ọmọ tó sanwó sùkúl àti gbogbo ẹ̀. So mo ti ní passion fún láti kékeré. Ló ti wà kó tó wà di pé ọmọ Èbúté Mẹ́ta ni mí. Èbúté Mẹ́ta ló bí mi sí Èbúté Mẹ́ta ni mo ti lọ sí school ni mo ti lọ sí primary school. Ó yẹ kí ẹ máa wògó ní kákọ̀ọ́ tó yẹ kí ẹ mọ́ gbọ́n àwọn Délé Ògúndípẹ̀ Èbúté Mẹ́ta. So ibẹ̀ ni mo ti lọ sí primary school ibẹ̀ ni mo ti lọ sí secondary school. Ìlú Èkó yìí náà ni mo ti lọ sí College of Education àti Yaba Tech. So bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ni àwọn òbí mi ìgbà tí mọ́ mi ti kú. Kọ́lọ́ foríjì wọn. Àmín. Ìyá tèmi náà ti lọ kọ́lọ́ bá ń kẹ́. Àmín. Ìgbà tí mọ́ mi kú ó wá di pé àti gbé papọ̀ dad mi dẹ̀ ṣiṣẹ́ ní World Health Organization. Okay, WHO. Yes. Ibẹ̀ èrò dad wa láti bẹ̀ ó sick. Okay. Torí olóòótọ́ kan báyìí ni bàbá mi. Ẹ dẹ̀ mọ̀ pé aráàlú òfò olóòótọ́ tó bá ti rówó ìgbà yìí pé mo bá so. Wàhálà yẹn pọ̀ ọ̀rọ̀pọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni láti bẹ̀ ni dad wa ti sick láti bí iṣẹ́ ó fi nǹkan sórí chair fún wọn wọ́n ṣáà gbé wọn from here àṣà padà gbé wọn lọ sílé which is Ẹ̀pẹ́. Tí wọ́n survive ẹ̀ ṣá. Yes, after 20 years ní mo mi kú lọ́wọ́ náà ṣẹ́kù. But kí ni ìyẹn àkọ́kọ́ yẹn Ọlọ́run nìkan yé. Yes. Kọlọ́ba gáfárà wọn náà. Àmín
wọ́n yè. bó lè ṣe gbéṣẹ́. so ìgbà tó wá dípò ní kálukú split kò sí kíní ta ló ń gbé torí a ní ìdojúkọ díẹ̀ ibi tá wá lọ gbé ni mo wá rí èèyàn kan mo ti kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ wọn Murphy Afọlábí kọ́ ni mo ti bẹ̀rẹ̀ mo ti kọ́kọ́ lọ sí ibì kan tó jẹ́ pé kíní mo gbọ́ pé mo kó bẹ̀ létà tí mo kó òbí bẹ̀ mo ṣáà pé iná wọ̀ mo kó òbí bẹ̀ yẹn létà ibi tí mo wá ń gbé mo wá rí bọ̀bọ̀ kan ọmọ ìpè ní fọ́tò òun ló máa ya fọ́tò fún ọmọ Lukman Raji Murphy Afọlábí Olúwọlé kò ló máa ya fọ́tò fún wọn so mo kàn rí picture lọ́wọ́ ẹ̀yìn ìjọkọ̀ ni mo sọ pé ṣé mo wọ́n pípò yìí rí ni kíníkan wà náà Olúwọlé kò nìyẹn Baraka. yes Baraka ó wá náà mọ̀ wọn ó mọ̀ wọn fẹ́ ṣe fíìmù mú mi débẹ̀ ìwà ni ọ̀dà òun máa mú mi débẹ̀ kí n kọ́kọ́ lọ sọ fún wọn náà ó ṣáà lọ sọ fún ìgbà tó sọ fún wọn létà ó bá ní kí ọ ní kí n wá jọba kan ok mo ti gbọ́ ṣé mo ò ní lọ sí skul mo máa tètè dé àjọ máa débẹ̀ so létà ó ṣàjẹ́ kí n meet wọn. 19 kí lè rí àbí 20 kí lè. ṣé kò ṣe ṣé 2000 kìíní kan ṣáà ni bí ogún ọdún ó ti lé lógún ọdún àbí. ó ti jù bẹ́ẹ̀ lọ. ẹja máa sọ lọ. ó ti jù bẹ́ẹ̀ lọ. ẹja máa sọ lọ. ó ti jù bẹ́ẹ̀ lọ tí bá ń rántí. á sọ ẹja máa sọ lọ. so ìgbà tí mo wá afsa gbà yẹn because kí Tinubu kó tó débẹ̀. ni ọ̀rọ̀ tá à ń sọ yìí before 1999 nìyẹn. 1999 before 1999 okay kí Tinubu tó ṣe gómìnà àkọ́kọ́ ní Èkó láyé sójà lẹ́sìn wà ń bẹ̀ nìyẹn ó yẹ kí a máa lọ. so ìgbà tó ṣàyàṣá ó ṣàmú mi lọ síbẹ̀ ìgbà tó mú mi lọ síbẹ̀ ó ṣàgbà mi wọlé sọ̀fọ̀ ń bẹ̀ ó gbà mí wọlé. ọmọọṣẹ́ ta lè jẹ́ ń gbà ṣé ọmọọṣẹ́ Murphy ni ọmọọṣẹ́ Lukman Raji ni àbọ̀mọṣẹ́ Baraka Olúwọlé kò. ẹ ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ní group pọ̀jù. okay. Murphy Afọlábí Lukman Raji Olúwọlé kò. Baraka. Yes which is Baraka àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ dá group yẹn ẹgbẹ́ yẹn sílẹ̀ wọ́n jọ ń ṣe ni. níbo náà ládùúgbò. ó wà ní Apapa Road ní Adémúìwá side ibẹ̀ l'Apapa Road ibẹ̀ lọ sí dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ibẹ̀ yẹn ni rehearsal ground wà so ta máa ń lọ sí rehearsal then so láti ibẹ̀ ṣàmúṣà à ń lọ rehearsal from there à lọ school ọjọ́ tí ìgbà míì tó tiẹ̀ fẹ́ sùn mí gan Baraka ló tún stand yìí pé rárá o Bukky ó máa lọ sẹ́ tó bá pè mí ní mo wá school o kò séèyàn kankan tẹ́ máa sọ fún mi pé èmi ò wá o má wọrí ìwọ àmà fún ẹlẹ́wọ̀ mọ́tò. Mr. Raji kan gbà ẹ́ àwọn ò tí ì. ọwọ́ à ń bẹ́ẹ̀. but kò tí ìfẹ́ ò tí ì wọlé kò tí ì rí pé àwọn ẹ̀fọ́ àyè àwọn máa bẹ́ẹ̀ mi ṣeré o kò tí ì sí yẹn bẹ̀ ni. kò tí ì sí yẹn bíbẹ̀. kì í sì kan ọmọ yín gbàdẹ́kọ̀ wọ inú. no ó ní ẹni tó tójú kọ mí tẹ́lẹ̀ gbà yẹn but mi gbà. ta ni Murphy ni ṣé Murphy ni ọlọ́ba gábà rẹ̀. àmì so mo gbà létà yìí gbà yẹn tí bá ní mo tẹ̀ ṣiṣẹ́ fíìmù ìgbà ó ti sú mi. ẹlẹ́gbà fún Murphy pupa Lukman dúdú sẹ́yìn ìfẹ́ nǹkan pupa ni. pupa kọ́ ló fi ṣe. ní kí nìkan sí series ni. ní kí nìkan náà tó ẹ pé wà lára Lukman gbà pé ẹni yìí ẹni máa tẹ̀lé Murphy. honestly mi rí nǹkankan. tọ́lá ní Murphy fẹ́ràn obìnrin àwọn obìnrin pọ̀ lọ́wọ́ tiẹ̀. ìdí nìyẹn tí mo ṣe ń wò tó bíbi tèmi ti wá èmi máa ń wò pé gbogbo kinní yìí ìríra ló jẹ́ lójú mi níbi tèmi ti wá. bọ̀ Lukman òun kà mú tiẹ̀. kò ń ṣe pé Lukman náà mo fẹ́ mi gbà fún láti lẹ̀ because Baraka ló ṣàní pé o gbọ́dọ̀ mọ kí ló sọ. àlélẹ́ yìí sẹ̀ ìgbà tí wọ́n sọ fún Baraka pé jọ Baraka ìwò bọ́dá mi olú torí bọ́dá mi olú la máa pọ̀ bọ́dá mi olú ewu ṣé dandan ni téèyàn ò bá fẹ́yàn ṣé èèyàn ò lè ní orúkọ ní ẹ̀wù mi ṣe ẹ fi mí sílẹ̀ mi tọ́wọ́ wá ti rí pé mo fẹ́ máa sá mi ìfẹ́ wá nǹkan tó kọ́kọ́ mú mi sáǹbì kan nìyẹn so mo fẹ́ máa sá mi ìwà ọ̀dọ́ àwọn èèyàn máa ń ní pé dandan tí ò bá ṣe kíní ò ní ṣe no o lè kú nbẹ gan wá nǹkan mi ṣe. o lè kú nbẹ kó wá nǹkan mi ṣe dódó kọ́. so wà sọ́dọ̀ tó bọ́ ìwà ìgbà yẹn lè sáńgbà yẹn. yes kí n tó tún padà wá sọ́dọ̀ wọn Murphy. so ìgbà tí mo wá tún débẹ̀ mo wá rí i pé eléyìí ó tún fẹ́ máa fi lọ mi wó mi ní ìráyè gbogbo yẹn jàrí mi tẹ̀ ní táìmù yẹn. ṣé ní bọ́ọ̀fẹ̀ nígbà yẹn ni. nígbà yẹn mo ti wà ní college of education. ẹnìkan wà tó náà bá ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kan lé. of course tó yẹ pé ẹ mọ̀ pé ọmọ tó ìgbà yẹn ọmọ tó fine gan. ṣé wọn àwọn èèyàn tó èmi máa wò pé
nǹkan tí mo bá wá òun kọ́ nìyẹn orúkọ ipe kéèyàn lórúkọ ọ̀tọ̀ lórúkọ ọ̀tọ̀ ní kọ́mọ̀ ládùúgbò pé mo ń ṣiṣẹ́ tíátà òun kọ́ lẹ́nu bá wa mo fẹ́ fi achieve mo fẹ́ kọ́ mọ̀ ipe okay èèyàn achieve nídìí iṣẹ́ orúkọ dẹ̀ ń wà àlùbáríkà ń wà nǹkan tí mo lé nìyẹn wà so ìgbà tó wá di pé kí nìyẹn mo ṣá but Baraka ṣá máa ń disturb Baraka ló wá jẹ́ ìgbà fún Lukman Arachi. bó lè jẹ́ ìgbà fún ó mú kẹrin ní àbúrò bàbí àbúrò lákàn. Baraka sọ pé Baraka ò jẹ́ ìgbà fún Baraka kò sọ wípé Bukky ṣe mọ̀ wípé tó bá ti gbà fún Lukman ṣe wípé òun tutù kò nápọn kò tẹ̀ ń ṣe pé ó ní girlfriend kò ní girlfriend ní gbogbo àwọn ọmọ gúúpù yìí ó ṣàyẹ kò ní girlfriend dìbò tó bá ti gbọ́ ìwé ìwé lẹ́mú ní mi ṣe mi ìráyè jàre ìwé mi ò ní tẹ́sí ìwé ní gbogbo ilé iṣẹ́ ẹni tí ma fẹ́ ṣọ́fẹ́ fún mi lówó ni ìgbà tí mo fẹ́yàn tó ń ṣiṣẹ́ ń bàtẹ́ ní tèmi fẹ́ ṣe ọ̀gá ní nípa kẹ́kẹ́ wa kí lè fi ìpè rárá o so ibi iṣẹ́ tíátà náà torí pé mò ń ṣe fíìmù ní ẹ̀ṣẹ̀ òun ò ní gbà kì í ṣe fíìmù òun yes nǹkan tó fà á nìyẹn. Wow. So ẹni tó Baraka ṣáà máa sọ pé o mọ̀ wípé tó iṣẹ́ yìí kíní kan Ọlọ́run lè gbàdúrà ẹ̀dì iṣẹ́ yìí eléyìí èyí tó máa tó bí mo fẹ́ sáàmì tẹ̀fẹ́ ṣe mọ́ rárá. Gbàtí wàá pọ̀. Yes but Baraka stand tí bá ti ní mi ìlówó tí máa fi wọ mọ́tò Baraka ní máa wọ̀nyí máa fẹ́ lówó mọ́tò máa fẹ́ lówó tó máa fi sanwó late comer máa fẹ́ lówó tó máa fi padà sí school. Àmínà pàápàá àti Baraka lónìí ń kọ́. Àṣìwà dáadáa. Bẹ́ẹ̀ ni ọwọ́ gan lọ́ni fíìmù 1 2 3 ló lópin ABC ló lópin 1 2 3 lópin bẹ́ẹ̀ ni tó jẹ́ pé mo play major character nínú fíìmù yẹn so Dèmídọ́là àṣìwà dáadáa even gbọ́dá mi ò lù àjọ máa ń ṣe MC àjọ máa ń ṣe ẹ̀wọ̀n kámẹ́rà ẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́ẹ̀kì ẹ̀dúpẹ́ kí. gbọ́dá mi ò lù Olúwọlé kò Abdulhakeem ẹ ṣé gan ẹ ṣé sá mo really appreciate yín gan because ọmọ tá a jọ ń kọ́ṣẹ́ ń gbà yẹn àwọn ẹlòmíín wà tí wọ́n respect wọn tí wọ́n fún wọn ní ọ̀nà tó máa wí pé wọ́n fi Àfọlábí nìkan òun lọ́gọ́ wọn òun nìkan lọ́wọ́ máa pọ́nlé but then despite the fact mo ṣì tí tó bá bá mi sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó bá bá mi sọ̀rọ̀ máa gbọ́ máa ṣe kíní inú mi dùn pé mo gbọ́ mo dẹ̀ gbà because if not because of you mo bá má wà níbi tí mo wà yìí because iṣẹ́ fíìmù mo ti fi achieve a lot ṣé nípa business ni tí bá débì kan téèyàn bá sọ fún mi pé onímọ̀ báwo ni ṣe wà ókè kí ni kí bàbá yẹn máa fún mi lówó kí ni mo lè ṣe ẹ fún mi so wọ́n lè gbé fún yín. bẹ́ẹ̀ ni èló ló ní ó ṣòpò lè ṣe business because iṣẹ́ òwò nìyá mi ṣe bàbá mi kàwé òwò ṣíṣe nìyá mi ṣe so wọ́n fi train wa but thank God then dáàdi wo kì í gbà ká fẹ́ gbà ká bá mímu àlọ́ sọ́jà but mo padà ṣàdúrà fún ìyá mi àti bàbá mi náà lọ́jọ́ èmi pé ẹ ṣe because tó bá jẹ́ pé bàbá mi tí ó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ó possible kó má gbà fún rárá but ẹ̀kọ̀ọ̀kan gbà tí ọba ti gbẹ̀dẹ̀ dájẹ́ ni èmi ò fẹ́ kọ́ ọmọ mi ṣe kí ní mi ò fẹ́ kọ́ tajà mi ò fẹ́ kọ́ tajà ìgbé ni mo fẹ́ kọ́ ṣe so ìgbà tí ibì kan fẹ́ jẹ́ mi ìbá má rí ibi dé sí so if not for Baraka tí bá rí ibi dé sí gan tí mi ìbá níyàn èèyàn mímọ̀ lèèyàn fi ṣọ̀rọ̀ tí mi ìbá náwọn èèyàn tí mo lè fi ṣọ̀rọ̀ ní ilé mi gan mo ò bá ti lọ but Baraka ẹ ṣé sà mo dúpẹ́ and again mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí sọ fún yẹn pé ọ̀gá èèyàn téèyàn bá kọ́ṣẹ́ lábẹ́ ó náwó kò náwó ó nọ́lá kò nọ́lá ẹjọ́ àlùbáríkà ó wà ń di ká pọ́n gàlé ó wà ń bẹ́ẹ̀ mo rántí gbogbo wọn tí wọn ò pọ́n wọn lílé ni they are nowhere to be found today ìkan wà tó yẹ aṣọ mọ́ wọn lára. wọ́n Baraka àbí mọ́ lukumọ́nù àbí mọ́ fi lára. Baraka kò jẹ́ nǹkan kan. Allahu Akbar. Kọ́lọ́run jọ̀ọ́ kọ́lọ́run bá mi forí jì ọmọ náà. Allahu Akbar. Kọ́lọ́run jọ̀ọ́ torí gbà yẹn tèmi àwa máa ìgbà táwa jọ ìgroup a máa ń wọ̀ wọ̀n yẹn bíi pé àwọn eléyìí threatening ló jẹ́ fún wa wípé gbogbo nǹkan ló ní but ẹ jọ̀ọ́ tí ẹ bá rí ọ̀gá ẹ ṣàpọ́nlé ẹ jọ̀ọ́ kí ẹ lè débi tẹ́ ń lọ. tábàlíkà wo gbogbo èyí tí a ti wá ń bábọ̀ yìí fíìmù ilẹ̀ tí a ṣe lé ní báyìí tó jẹ́ tí. ẹ mọ̀ pé alhamdulilayi. Alhamdulillah, shukran.
mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run because ìgbà mi wà ó jẹ́ kí ẹ̀dá kó tiẹ̀ dúró kó fara tọ́ Ọlọ́run kó wá wò bóyá Ọlọ́run wọn tí wọn àbò gbàgbé wọn kó tiẹ̀ wòye pé mi ìnéwé ò jẹ́ mi ìdẹ̀núgún jẹ́ oúnjẹ wà láì but kẹ́dà kọ́ fara pẹ́ lọ́n kó tiẹ̀ wò pé mi tẹ̀ fẹ́ ṣe kí ni bóyá Ọlọ́run tiẹ̀ rántí mi ṣe fíìmù tó pọ̀. bí mélòó ni. wà láì first film mi Oríire ni tèmi second film mi Ọmọ Oró third film mi mo ti gbàgbé Ayédáadé third film mi. fọ́ nǹkan. fourth mi rò pé mo rántí. 5 nǹkan. 5 la ṣe ṣe. so ẹ ṣe fíìmù 5 láàrin bíi 30 ọdún ó lé. bẹ́ẹ̀ni. bọ̀tá bá ti ká wò pé báyìí wọ́n ń bí fíìmù káàkiri àwọn kan sọ ní yàtí fíìmù ọkọ yín àbí táwọn ọmọ fi bá ṣe wọn ò kí ń rí ń bò míì ṣé wọn ò kí ń pè yín ni àbí wọ́n ní ẹ má pé wọ́n dẹ́ iṣẹ́ yìí náà wọ́n bá yín fa wàhálà. rárá o wọn ò ní kó má pè mí o. kí ló wá ṣẹlẹ̀. ó máa ń pè mí sí fíìmù. mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ yín pé mi ń ṣe ẹni tó jẹ́ yín pé dandan mo fẹ́ràn bí tí bá ràn bí. stardom tipátipá ṣé àwọn kan máa fagbára wa ni. ó máa ń fagbára wa. oògùn kọ́. Ọlọ́run ló mọ̀ yẹn o. ẹ̀yin ò mọ̀ ní ọdún tó kọjá ó ti ń sọ ọdún tó kọjá nígbà election ni ẹ̀yin àtẹnìkan ẹjọba yẹn na tẹ́bí owó lórí social media nígbà ẹ̀yin òṣèré tíátà àtàwọn olórí kọ̀ọ̀kan pé ẹ ti di alágbèé tó sáré tẹ̀lé àwọn olóṣèlú káàkiri eléyìí ṣé ìṣẹ̀lẹ̀ eléyìí ni àbí kí ló fà á báyìí kan ṣe ẹ wá jáde kí ló mú yín jáde torí kìí ṣe ẹ̀yin nìkan ló bá wí. ẹ ṣe sà ṣé ti rí mo ti ń wá mo lè sọ yìí pé bóyá opportunity láti sọ àbí láti express feelings èèyàn. láàrin àti Àdùnní Adé ká gbé débẹ̀ dáadáa. ẹ wo èmi àti èèyàn kan àti ẹ̀níjà kí n kọ́kọ́ gbé yẹn tì tó bá ní kí ni the only thing tí mo ṣe in life lọ́nà mi. lójú ọ̀nà theatre. yes tí mo regret so far so good. màá sọ pé time yẹn àbí ìṣẹ̀lẹ̀ yẹn. time election yẹn. Ọlọ́run má fi àtijẹ́ wa àti mú wa síbi tó nira. àmín Ọlọ́run. ṣé tí rí ìgbà míì ní kí n bẹ̀rẹ̀ báyìí nígbà tí mo wọ́n ti den nígbà tí Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ ààrẹ wa lónìí tí wọ́n jẹ tí wọ́n jẹ governor Lagos State ìgbà yẹn kó tó bọ́ síbi bẹ̀ mo ti tó láti dìbò ńgbà yẹn so dad mi máa force wáyé pé ẹ lọ gba voters card ẹ lọ dìbò ẹ lọ ṣe kí nìkan mi dáhùn so nígbà tí Tinubu wá débẹ̀ dad wa wá ní bàbá mi ò ṣòṣèlú o but tó bá rí dèèyàn ó lè sọ fún yín pé ẹni ṣe dáadáa so nígbà yẹn even nígbà yẹn lẹ́kọ̀ọ́ wọ́n ṣe dáadáa. dad mi wọn dẹ̀ kí ṣòṣèlú ìgbà yẹn go dad mi máa sọ pé pẹ̀lú nǹkan tí Ọbásanjọ́ tẹ́tẹ́mì kan mọ̀ because àkéré nǹkan tó Ọbásanjọ́ fojú wọn rí. lórí ọ̀rọ̀ allocation local government tí wọ́n fi bí sèkó ó dẹ̀ tún dúró sí lọ́nà yẹn ó dẹ̀ tún rí nǹkan ṣe. bẹ́ẹ̀ ìkíní yẹn ló wá point mi tí mo wá fi ní ìwé èèyàn báyìí ìpè máa tẹ̀lé àtẹni tó tún wá pè wá ṣé ti rí nígbà yẹn gan tí a bá ṣe meeting wọ́n sọ pé àwọn máa ṣe dáadáa àwọn máa ṣe dáadáa àwọn máa ṣe dáadáa àwọn máa ṣe dáadáa ṣé fẹ́ gbọ́ ibi tí mo ti wá padà rí tí mo wá jókòó after the election mo wá jókòó mo wá wò yí pé èèyàn kan kò sọ fún mi kí ó ṣe bóyá àwọn èèyàn kan àwọn kan wá mi ì ṣe ẹni tó máa ń jáde wá sórí social media láti wá sọ̀rọ̀ àbí láti báyàn jà because mi ì ṣe wọn ò ṣe ẹni tó máa ń social media person
mi kì í ṣe Ọlọ́run kọ́ ni máa yàdí iṣẹ́. ṣùgbọ́n nínú fíìmù ẹ mọ́ ṣe padà gan o. Ọlọ́run kọ́ ni máa yàdí iṣẹ́ tíátà ni. So for me láti jáde ipe kémi àtẹ̀yìn wá face ara wa ibẹ̀ yẹn wá kọ́ ni mò ń lọ. Ibi tí mo wá ń lọ ní pé tí mo ní mo padà regret ní life mi because ọ̀nà wọn fẹ́ renew hope. Mo fi àsìkò yìí mo fi bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pátápátá àtẹni tí mo nífẹ̀ẹ́ àtẹni tó nífẹ̀ẹ́ mi àtẹni tí ò nífẹ̀ẹ́ mi tí ó lè pè tí mo ṣe tí mo regret ni pé ṣé mo pé wọn ò sọ fún òun padà wá rí báyìí. Ẹ má bínú àti jẹyìn àti muyín kò ní nira ojú ọ̀nà ẹni tá bá ti rí tipẹ́ ó jẹ́ kéèyàn máa kí ní pé ó tó jọ mẹ́ta kò jẹ́ kéèyàn wá ṣàìdẹ́ gbà mo mọ̀ nǹkan tó lè ṣe. kí n máa gbèrí ẹ̀jẹ̀. Ibẹ̀ ni mo ti ṣe mistake. èyí kẹ́yìn ṣọ́ọ̀ṣì ni kò ń ṣe ẹ má bínú sẹ́yìn lójú kò ń ṣe bóyá nítorí pé bóyá àwọn èèyàn wá fún mi lórí péjì no torí mi gan jókòó mo padà rí mo máa jókòó nílé máa ní Ọlọ́run mi ti ṣe mistake àbí kí ni mo ṣe báyìí. ṣé campaign fún Tinubu ló ń dùn yín ni àbí ìjà? Yes, campaign tí mo campaign fún Tinubu ló ń dùn mí. kí ló fi ń dùn yín? nǹkan tó ń dùn mí ni pé ebi ń pa ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù. nǹkan tí mo rò ní pé ní Òkè Ọya ní àwọn north yes wọ́n ṣí bọ́dà nígbà tí Buhari wà ń bẹ̀. Gbogbo thought mi ní pé pé dàgbà bá débẹ̀ ọ̀wọ́n náà máa ṣí side wa níbí báyìí because ẹ jẹ́ sọ fún èmi gan mo jẹ́ nínú ìyà yẹn because business mo wà nínú ẹ̀ ni. mo ní godfather tó jẹ́ pé ẹni tó jẹ́ pé ibi tí mo ti bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ látòrí 20 bags of rice mo jẹ́ ẹni tó ń gbé trailer wọlé fún ní Kòròdú bẹ́ẹ̀ ni mo sọ ní business of rice tó ń gbé trailer wọlé fún mi. Ó yẹ wá sọ fún mi ṣé mi náà jìyà yẹn nǹkan tó jẹ́ kí mi náà sáyé sí ni pé tó bá wọbẹ̀ gbogbo kíní ó máa. látàrí Buhari ti bọ́dà àtàrí Buhari ni. ó ti bọ́dà látàrí Buhari but àwa ti ròyìn ṣe bí Buhari ṣí ti north. nǹkan máa bẹ́tà but gbogbo wa la padà jẹ̀yà yẹn àtàwátà campaign àtẹ̀yìntẹ̀ ṣe campaign ẹ má bínú mo ṣe ìdí ó lè regret tí mo regret láyé mi kò ṣe bóyá torí èèyàn wá fún mi o if you come for me I will come for you kò ṣe bóyá torí èèyàn wá fún mi. ẹ̀ló bàtà bá wọ̀ ẹ̀ dáadáa rí pé a jẹ́ pé Àdùnní Adé tó ń sọ wọ́n pé àkílẹ̀ ń jáde fáwọn ẹbí ìfọ̀ àwọn olóṣèlú pé kẹ́ wọ́n tẹ̀lé wọn a jẹ́ kó jàre. Ẹ má sọ èèyàn púpọ̀ ìjàre ṣé tí àwọn tó ń lé ẹnu ṣé tí ìgbà míì wà tó jẹ́ pé ó ní ẹni tá bá forí ẹ̀ fàgbọ̀ kò ní dúró jẹ́ àwọn pípù yìí tẹ́rí pẹ́lú mi jáde wá nu wọn gọ́gọ́ ló ń jèrè wọn jù. lábẹ́nu lọ́hùn. bẹ́ẹ̀ ni ikú tó wá ń dùn mí ni pé ẹ̀yin tẹ̀ ń jèrè wọn yìí ẹ̀ tún wá wá síta ẹ̀yin ní god ẹ̀ tún wá bú wọn wọ́n tó fà wá sí àti ẹ̀wá rí àǹfààní láti jèrè lára wọn. ẹ̀yin kò wò pé àwọn lè dá ẹ̀já support wọn. yes àbí ta ti rí wípé nígbà tí ẹni yìí wà ń bibẹ̀ ń gbà báyìí ó ṣe nǹkan báyìí tí ẹ̀ẹ́dẹ̀rí tó dẹ̀ wà rẹ́rìn ojú hàn pọ̀nyán. so kò sí ọmọ Yorùbá ni wá kò sẹ́ni tí ò ní ṣe mo pé ìgbà míì kò ń ṣe ọ̀rọ̀ owó leléyìí o wọ́n lè fi gbogbo ẹnu sọ £1 ní ìgbà kò dẹ̀ ṣe yí pé wọn ò fẹ́ fún wa lówó. lẹ́yìn tẹ campaign tán. bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣe pé wọn ò fẹ́ fún wa lówó ègún mo sọ fún àwọn ìtajà ṣe pé ó ní ègún Awólọ́wọ̀ ló padà já everybody náà. ṣe é gbowó gbogbo tọ́lọ́pàá fún yín nìkan kò ń ṣe yí pé wọn ò fẹ́ fún wa lówó o. mo ń sọ́nà mo ti sọ pé njọ́ ti bá ní àǹfààní láti sọ wọn àtúnṣọ. kí ló wá ṣẹlẹ̀. kò ń ṣe pé wọn ò fẹ́ fún wa ní owó. kí ló ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ fún yín lówó. ìgbà tí wọ́n pè ẹ̀gbọ́n nǹkan tí mo sọ mo nígbà tí a ṣe meeting àwọn olóṣèlú yìí wà tí mo sọ yìí pé àwọn rẹ́dì àwọn máa ṣe dáadáa kò ń ṣe pàwà àwọn máa ṣe dáadáa fún aráàlú ta ló máa gbọ́ òkè ẹ wà ní position yìí pé ó yẹ wá bá wa fèsì wọn ni a máa ṣe dáadáa ẹ bá wa sọ̀rọ̀ tẹ̀dẹ̀ mọ̀ yìí pé wọ́n máa ṣe dáadáa ta ni ò ní lọ ṣẹ́yìn ò ní lọ sà. àwọn náà ṣe wàhálà àjọ campaign. èyí ló máa lọ but àwọn pípù yìí ní ọ̀wọ́n máa ṣe dáadáa lọ sọ fún wa tàdé tí ní pé ẹni tó tún lọ gbogbo mítìnì yẹn lájọ ṣe tó bẹ̀ ṣe wá. ṣùgbọ́n wọ́n ti ń dábàá yìí.
ìrẹsì ti wálẹ̀ wàhálà ti wálẹ̀. ṣébi tá a fi sí lánàá ló wà. bóyá wọ́n ní nǹkan ti dàrú tipẹ́ pé bàbá náà ṣe díẹ̀díẹ̀ ni. ṣébi tá a fi sí lánàá ló wà láàrin èmi àti yín. tí táwa bá ní owó láti avoid bag of rice. tí ò lè rà ń kọ́. ẹ jẹ́ sọ fún yín èrò tí ò ní àǹfààní láti rà ló pọ̀ jù. nígbà tá à ń sọ yìí náà tí bísíǹsì down fọ́tà mi mo rí owó ọ̀tá mi fẹ́ rí owó pè ní nǹkan mi tí mi bá mọ́ lọ́ọ́ máa kó ní ọkọ̀. àbí tọkọ mi bá jẹ́ni tó tí ọkọ mi ó fún mi ní wàhálà. ìgbà mi gbogbo nǹkan kọ́ lówó bí fọkànbalẹ̀ ń gbà mí kí lẹ̀ ń sọ ẹ̀ ṣé mo yẹ èèyàn tó kú ni ẹ̀yin èèyàn nígbà míì ó lè rò pé mi ìpalágbájá o but ṣé mo nǹkan tí ìjọba ẹ ṣe fún tó fi kú tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ń dá òkújọ síwájú ẹlòmíì báyìí tó bá dijọ́ ìgbé ìdàlẹ̀kẹ́ àmọ́ á ní báwo lòun ṣe pa Ọlọ́run á wá sọ fún pé nígbà tẹ change owó tí wọn ò rówó ná ìwọ ló change ẹ o ìwọ ló change ẹ o kí ló dé òun lẹ́ni ìṣekú Ọlọ́run á wá dá òkú yẹn jáwá ní Ọlọ́run máa fi hàn nígbà tí ẹnu wa tí ò ní lè sọ̀rọ̀ bá tó jẹ́ pàwọn wa dìkan lókùn tó máa jábọ̀ níwájú Ọlọ́run. ànígbà yẹn mi fìlè ṣókàn yín ẹ̀yin náà fìlè. kò kàn yín sá. ó kàn mí ṣùgbọ́n ṣókàn yín. gbogbo wa ló jókòó ṣùgbọ́n wà tún ní miss ṣùgbọ́n wà ní àǹfààní láti pèèyàn tó jẹ́ pé wọ́n máa sọ pé èèyàn mi lè ní tí wọ́n tiẹ̀ ẹlòmíì gan ò ní pè akọ̀ wọn tiẹ̀ á dẹ̀ ní pé á fa kínní kan bóòtò ẹni tí ò ní ẹni tí ò ní gbogbo ẹni tí ò ní tí ò lè jẹ 3 square meal mo bẹ̀ ìṣẹ̀dá yín ẹ má bínú. má bínú. ká máa pè yín jẹ́ ọdún kíkà campaign fún 2027 bàbá ní òtún lọ ṣé ẹ ní campaign ni. Ọlọ́run nǹkan tó máa ń dùn mí tí mo máa fi ń sunkún nínú ilé ni mo sọ ṣé sí ẹni tó bá ń bẹ Ọlọ́run gidi gan ni o ẹ rí i pé àti ṣọ̀wọ́n kọ́kọ́ máa nira fún yàn mo wá kọjú sọ́lọ́run àyàfi tó bá jẹ́ pé Ọlọ́run bá máa ń yí ó máa ń kúrò ẹlòmíì máa jẹ àmọ́ tí ò bá kúrò tẹ́lòmíì ò jẹ gbogbo nǹkan tó máa mú ibi pa mí tó máa pa wọ́n mọ́ mi àbí tó máa mú ibi pa ọkọ mi pé ó yá Bukky jà lọ Ọlọ́run mo fi dédé àsìkò yìí mo fi ṣẹ̀dá orí mẹ̀kúnnù kọ̀ọ̀kan mo fi bẹ̀ mi ò fẹ́ kò wù mí mo dẹ̀ tí mo sọ ń kọ̀rọ̀ tẹ́nìkan ò ní nà mí sí mo tún wá sọ ń gbangba tẹ́nìkan máa bú mi sí. ṣùgbọ́n kò tá a gbọ́ ni pé wọ́n ní campaign yẹn pé gbogbo àwọn tíátà tán lọ gbogbo wọn dansi àtọ́ fún lówó tí wọ́n dùn dáadáa. mi sọ fún yín pé kò ń ṣe yín pé ẹni tó kó wọn jò sanwó. tá ló gbóyin lọ tí ò sọ fún yín. àwọn àgbà ìgbà tẹ́tí ṣe bí sì tó sọ fún yín pé orí òjò rí ni kẹ́ pé owó yìí o orí òjò rí o orí òjò mo sọ gbangba mo tútù sọ tẹ́ bá lè bá mi mú kínní ẹ má fi sí orí YouTube ẹ fi síbi tí ó máa ti rí ó ní gbangba ní orí òjò rí ni kẹ́ pé owó yìí o ọmọ kan dúró wọn náà wọn láíláí ìkan àwọn àgbà kan wà níbí kan àwọn àgbà lóòótọ́ àgbà wà nínú àwọn onífíàtà náà àgbà wà ìpínlẹ̀ kínní yẹn ló padà bàjẹ́ níwá oko àti 5 naira àti 2 naira ẹni padà wá ní jẹ́nù. àbẹ́yìn rẹ̀ gbà bóyá lómi gbà á. mo ń sọ ti tèmi sà àti 5 naira àti 2 naira ó wí pé ẹnu òkò kò ń ṣe pé kò ṣe ó ṣe ó dẹ̀ lóhùn máa ẹ gbà but àìfàgbà ni máa sọ àbí àìnífẹ̀ẹ́ ìfẹ́ àbí wọ̀nbílíkì wọ̀nbíyà mo fẹ́ jẹ gbogbo ẹ̀ tán. ẹ jẹ́ ká sọ pa Aminatu pàápàá orúkọ ńlá nípa orúkọ fíìmù ni orúkọ kárátà ní bó ló ṣe jẹ́ gan. orúkọ fíìmù ni tó wá gbé kárátà yẹn wọ̀. ta ló ní. a lot of people máa ń rò pé mi ni mo ní fíìmù yẹn. ta ló wá ní. but èmi kọ́ ni mo ní. ta ni. Lukman Raji ló ní. ta ni Lukman Raji. ọkọ Aminatu pàápàá. ta ni Aminatu pàápàá. olówó orí Aminatu pàápàá. ta ni Aminatu pàápàá. Bukky Adékọ̀gbẹ́. ta ni Bukky Adékọ̀gbẹ́. ta ni Bukky Adékọ̀gbẹ́ Raji. Aminatu pàápàá òun ni Bukky Adékọ̀gbẹ́ bolóṣó wà mí pẹ̀lú mi. bẹ́ẹ̀ ni lákọ gbangba ló dúró. ẹ̀yin náà lè ní ọkọ nǹkan yín náà ni. látìgbà tí orúkọ yẹn ti wá jáde fúàm kí làwọn èrè kí lè rè kí ni tó fẹ́ lé yín pé tẹ́lẹ̀ fi ṣe yẹn lè what are the gains and the pains so far. pains ìgbẹ́ pọ̀ torí pé ẹlòmíì máa rò yí pé ẹlòmíì fẹ́ ṣe oore fún ẹ á ní àti rí ẹ ní rí pé eléyìí kò lè fi ti bílẹ̀ o eléyìí kìnnìkan so àbí kọ́ ẹlòmíì wò pé kí ló ṣẹlẹ̀ gan tọ́pọ̀ ẹ máa ń tẹ̀lé kiri
ẹjọ́ wọn lọ káàkiri ni so ẹjọ́ débi lónìí náà ni ẹjọ́ débi ni a rí wọn bẹ́ẹ̀ ni. so ìdojúkọ tó wà ń bẹ̀ gidi gan nìyẹn ó dàbí ìgbà tí àmì nọ́ọ̀sì wàá pàtà ṣẹ̀ṣẹ̀ àmì nọ́ọ̀sì wàá pọ̀ náà tó fẹ́ gbé mi travel out ìgbà tó gbọ́ pé mo lóyún báyìí kò lè wọ́ọ̀kì mọ́. ọkùnrin àbóbìnrin. but ká dúpẹ́ fọlọ́. sọ́kùnrin yẹn tó gbé níta àbóbìnrin. obìnrin ò lè fẹ́ gbé mi travel out at the end of the day kó tó wà sọ fún mi pé torí mo lóyún ìgbà tí ò jẹ́ pé. àìkú ti ní nǹkan mi lọ́kàn wa orí Lukman Raji le nípa tí wàá fẹ́ Lukman Raji kí ni àwọn orí tó ti mú wá fún yín what are the gains. A lot pẹ̀tẹ̀ factor. A lot gbogbo nǹkan kọ́ lówó bí mo ṣe sọ mí dẹ̀ máa continue láti sọ gbogbo nǹkan kọ́ lówó ìfọkànbalẹ̀ Ọlọ́run dẹ̀ fún mi lọ́mọ alálùbárí kan bẹ́ẹ̀ so àwọn ọmọ yẹn ni máa ń wò mí dẹ̀ máa ń wò pé ọmọkùnrin mo dẹ̀ dà mí láàmú kò ní wàhálà so kí wàá ní mò ń ṣe. àjọṣepọ̀ yìí ó ti wá tó ọdún mélòó báyìí ẹ ti wà lọ́dẹ ọmọ Òṣogbo òròkì bíi àsálà ẹ ti wà lọ́dẹ gẹ́gẹ́ bíi aya. tí a ti tó 15 years tàti jọ ń gbé bọ̀ báyìí because first born mi náà máa tó gbẹ̀mí lébẹ̀. 15 years ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣe tíátà wọ́n la mọ́lẹ́bí kan ó kó obìnrin mẹ́ta ló kó sínú hòtẹ́ẹ̀lì wọ́n ti ń pe pápápá gbogbo yẹn náà báwo lẹ́yìn márèjì irú àwọn sórí bẹ́ẹ̀ nínú ìgbéyàwó yín. kò gbọ́rí ń pa mi èmi náà dẹ̀ gbọ́rí ń pa ẹ̀ mi ìsọ̀gbà tí a wà lọ́nà but kò gbọ́. àbẹ́ ẹ̀fẹ́ gbọ́ àwọn náà ti ẹ̀fẹ́ gbọ́ lú ẹ̀ rárá ẹ ti detí nù. rárá mo detí nù ọkọ mi ní ó gbẹ̀rí mi jẹ́ débi pé mo ní èèyàn kan godfather kan tí bá sọ wípé mo fẹ́ lọ rẹ́ ní tán kò ń disturb mi. Yes. wọ́n fa ìgbà yẹn dáadáa. Yes. ẹ̀yin náà wá ṣòótọ́ pẹ̀lú ẹ̀ láti lè ṣe kí media concept tí a ti ń dábìí ẹ̀rọ àti ìrọ̀bí ọ̀gá wa arábìnrin Yọ̀sọ́lá aya àṣekú ní kí afẹ́lẹ́ ká fi kí ẹ ṣeun tí ẹ bá dé bí o. ẹ ṣe gan-an ilé-iṣẹ́ Oyinmomo entertainment lifestyle. àti culture nínú náà la ń ṣe. okay culture. culture náà wà. àṣekún lówó àṣekún lọ́lá gbogbo nǹkan tó bá máa ṣe láyé àlékún àṣekún owó àṣekún ọmọ àṣekún àlàáfíà ẹ̀mí kíkún ìfọkànbalẹ̀ lágbára Ọlọ́run. àbẹ ìfẹ́ wọnú báàgì ẹ mọ̀ bóyá ẹ̀kọ́ wọnú ẹ̀ ṣe ti ní kọ́kọ́ àmẹ́. aṣọ ọdún rẹ o. ẹ ti sọ ẹ wá bẹ́ẹ̀ bá fọṣọ ní ọṣẹ wọlé mọ́ ń lò náà. tí bá fẹ́ fọṣọ pẹ̀lú. ẹ fẹ́ fọṣọ ẹ fẹ́ fabọ́ ẹ fẹ́ fọ tọ́ílẹ̀tì fọ gbáfọ̀ àwo ti wẹ̀ àmọ́ tónítóní. ẹ fẹ́ ká polówó fún wọn ẹ má jà polówó fún wọn ẹ má jà polówó. kò sí ìyẹn wọn lò ṣé ti lélẹ̀ rí. àìtí gan mo lè rí. ṣé wàá kọ̀ lé wọn. ẹ̀yin náà mọ̀. àti wàá yẹn gangan ló dà tí òun làwa ń lò lé. lẹ́yìn ló báyìí ẹ yára pé líkùn yẹn ti dé báyìí ó ti dé o tuntun ni. èyí tó máa dà sínú washing machine. gbogbo ẹ̀ lẹ́mọ̀ gbogbo ẹ̀. ẹ ṣeun olóòtú ẹ bá ń fi mẹ́ta síbi àbí lẹ́yìn. ẹ ṣe kọ́lọ̀ mi gangan lẹ́mú ẹ fi ti Mr. Luku sí. àwọn ògbà ẹ ní nọ́mbà next month. ẹ jẹ́ kó tún gbà tí wọ́n ká wà. wọ́n gbà lẹ́yìn ètò. Murphy Afọlábí tàbá ti rí Lukman Raji àárín Murphy Afọlábí then Olúwọlé Cole ṣùgbọ́n Murphy Afọlábí àti àwọn méjì yẹn kí ni àṣírí àjọṣepọ̀ wọn náà tó hàn sẹ́yìn gẹ́gẹ́ bí ìyàwó. ẹ mọ̀ pé ọmọ ìlú kan náà ni wọ́n so wọ́n dẹ̀ tún pàdé lẹ́kọ̀ọ́ náà so ẹ mọ̀ pé kò ń dàbí àwọn ọmọ Èkó àwọn ọmọ ìlú ọmọ ní agboolé ọmọ ní kíní kan sí bó ṣe jẹ́ nìyẹn. wọ́n súnmọ́ ara gan. yes ọjẹ́ kíní bí ọ̀rẹ́ lọ́jẹ́ but Muyideen Ọládàpọ̀ àti Lukman Lala yes ọjọ́ jẹ́ ọmọ ẹ̀wọ̀n gangan lọ́mọ ẹ̀gbọ́n àtàbúrò. ok Lala àti yes àti ọkọ tèmi Lukman Raji gangan. bàbá ọkọ ni Lala. yes bàbá ọkọ ló jẹ́. Murphy wájú rẹ̀. nígbà tí Murphy wá lọ lójijì bẹ́ẹ̀ ìjọ tẹ gbọ́rọ̀ ìbò lẹ́yìn wà bóòlù ṣe gbọ́ ilé wa nígbà náà. mo ilé la wa èmi wà ní bedroom ọkọ mi wà nínú room ẹ ó bá ní bó ṣe ń sọ̀rọ̀ mo ṣáà ń gbọ́ conversation yìí pé kí ni o bó ní Murphy Ọlọ́run má jẹ́ ká ríro ẹni tí mo tún tí ọjọ́ wo náà tí mo sì fi Murphy lẹ́yìn kíní yípe Murphy mi believe kíní kan but. kí ni wàá mísì nípa Murphy kí ni industry mísì nípa máa yẹn. a lot Murphy fọ́ọ̀nì gan Murphy ló máa bẹ̀rẹ̀ ìjà tí ò ní parí ẹ̀ so
yóò dájà lẹ̀ kò ní parí ẹ̀. kò ní parí ẹ̀ so mo lè sọ pé pa ìṣá nǹkan téèyàn fi mí sí mo fi ò lé mi jà but òun ló máa ń hùwà tẹ́ máa fi bá jà so but inú mi dùn yìí pé kó tó lọ mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Musiliu Àyìndé ọmọ Akínsọ̀yà ó ṣètù gbogbo ìjà yẹn mo dúpẹ́. ṣé wọ́n níjà pẹ̀lú Lukman Raji ni. story àwọn aládé mo dúpẹ́. ṣùgbọ́n padà parí ẹ̀ pẹ̀lú ògbọ́n Ọlọ́run mú Lukman Raji ń bọ̀ bí tí wọ́n sọ dáadáa nípa bí ọ̀rọ̀ ṣe lọ bó ṣe gbà ṣùgbọ́n fíìmù yìí kan ń bọ̀ kí lẹ fẹ́ sọ pápá fíìmù ìka tó mọ̀ lọ pápátá. ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin olólùfẹ́ mi. àwọn adá gbogbo náà ń wò àwọn ayọ̀ tẹ́rì. mo fẹ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi wo new film mi tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde first marriage ẹ̀yin lẹ ní kí n padà wá o mo ti dé o ẹ jọ̀ọ́ owó tó pọ̀ la fi yá o mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi subscribe sórí YouTube channel mi Aminatu Papapa Studio Aminatu Papapa Studio fíìmù yẹn àwọn òṣèré ńláńlá ló wà bẹ́ẹ̀ Mr Macaroni wà bẹ́ẹ̀ Wùmí Toríọlá wà bẹ́ẹ̀ Lukman Raji ń bọ̀ Bímbọ́ Akíntọ́lá wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Lukman Raji wà bẹ́ẹ̀ Lálá wà bẹ́ẹ̀ tẹ́ bá ti subscribe sí orí Aminatu Papapa Studio ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé Oyinmomo TV ẹ bá mi subscribe sórí ẹ mọ̀ pé mo ń rin èrà tí ò ní ọmọ nínú gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ nípa wa ẹ má ibẹ̀ gógó lẹ má ti rí gbogbo gist yẹn tó máa kún dáadáa. tá a sì mọ̀ gbé wọn débẹ̀ dáadáa. tó oníyàn ṣe wọn ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà ṣe ẹ̀yin tí ẹ bá mi débí náà ẹ mọ̀ ṣeun ẹ kú àìbínú ọwọ́ tí à ń tìbàpò tí a fi ń múra dátà àkàndùn ní wọn wá ọ àwọn òṣèré tíátà náà tí ẹ ń wò tí ẹ ń gbé wọn lárugẹ ẹ máa ṣàdúrà fún náà ṣe wọn kọlọ́run kí ó túbọ̀ jẹ́ kí ó tó jẹ fún wọn èrè bẹ̀ kí ọba àláwọ̀ àbí kí ó tó jẹ fún àwọn akájọ́ oníròyìn náà kọlọ́wà kí ó ṣàlàyé àwọn lọ́wọ́ ní ẹ̀yìn ìtàgé tí wọ́n ń bá wa ṣe kó lè bá a dùn kó lè bá a da bẹ̀ látòrí ọ̀gá wa Terry ọmọ Ayébọ̀ tó lórí Ayọ̀ bá mi ọmọ mi dára àti Adá Jesus tí ń gbé fóònù káàkiri sáàmù náà bí òun náà dúró dára àti ṣàkóso tó ń tọmọ ẹ̀ gbogbo náà ní akí o adé Olúkàsím ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú ọmọ Àjàlá Irin ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjé Adéròmú ọmọ Adéníyì lọ́jà àtòkò ẹ̀bá ń kí bàbá mi Ọlámilékún Yusuf Àmùdá ó ń bẹ níbẹ̀ tó ń ṣàyẹ̀ àgbà bẹ́ẹ̀ bá dé Sàárẹ̀ Olú ni o ó dàbọ̀. Oyinmomo